Torí pé lókè yẹn nísìn tó bá wo òkè bẹ̀ yẹn rí pé àwọn kan ló ń clean ibẹ̀ yẹn sórí wọn ọ̀ṣẹ̀ ọ̀rá ń clean ẹ̀ lọ ní wẹ́rẹ́wẹ́ díẹ̀díẹ̀ iṣẹ́ kan nìyẹn nísàlẹ̀ ní bíbà tó bá wo bíbà ṣe rí pé train station track lélẹ̀ so lókè àwọn èèyàn ń gbé ní gbogbo òkè yẹn gbogbo òkè tó ń wò yẹn àwọn èèyàn ń gbé ní gbogbo ẹ̀ ní gbogbo òkè yìí àbọ̀rọ̀ mi yẹn nísìn bọ̀ ṣó mọ àwọn tó ń gbé níbẹ̀ jẹ́ ń zoom ẹ̀ fún ẹ kó lè rí àwọn tó ń pè ní student ló ń gbé níbẹ̀ jẹ́ ń zoom ẹ̀ dáadáa kó lè rí ṣe rí pé student ló ń gbé níbẹ̀ accommodation àwọn student ni tó bá wò kẹ́ dáadáa accommodation fáwọn student ṣe ti rí accommodation àwọn student àbọ̀rẹ́ òye missing ibi táwọn student ń gbé náà wá compare sí ibi tí student ń gbé ní gbogbo university ní ilẹ̀ Yorùbá láti Lagos State ìwọ náà wo bí student ibi táwọn student ń gbé ìyẹn la ṣe ń sọ pé kẹ́ lọ sign petition lábẹ́ tí student bá fẹ́ lọ sí gbòòrò láti bíbà a máa lọ sí gbòòrò kò yẹ nísìn accommodation student nìyẹn o sorry accommodation student so Koikimedia bringing the world closer to your doorstep jẹ́ n tún zoom ẹ̀ lẹ́ẹ̀kan sí kó má sọ pé o ò rí tí bá zoom ẹ̀ lẹ́ẹ̀kan sí àbúrò ẹni sì ṣòtìrì òun lọ pé unite students Emily Court òun lẹ̀ lọ tún bá wọn clean yẹn àwọn ilé náà tún wà lẹ́gbẹ̀ẹ́ o ẹ máa tẹ̀lé àwọn politician kan máa parọ́ fún yín pé Nàìjíríà máa ṣiṣẹ́